kẹ́yọ̀ kan lọ́lọ́run retí lọ́dọ̀ obìnrin tó bá jẹ́ obìnrin rẹ̀. ọ̀rìn gbà tọ́lọ́run fẹ́ bẹ̀rẹ̀ ó kọ́kọ́ gbé látọ̀dọ̀ àwọn obìnrin rẹ̀ ó wá sọ̀rọ̀ obìnrin ibú ó ní kó róbìnrin rẹ̀. Fassalihatu qanitat hafizatun lil-ghaibi bima hafizallah. gbogbo tí kàkà ròyìn obìnrin rẹ̀ ni. wallati takhafuna nushuzahunna. ọwọ́ ẹni tó bá dóbi obìnrin ibú obìnrin ò rí bákan náà. àárẹ̀ ìtọ́ dànù wọn àárẹ̀ ìtí ọ̀ní dànù wọn àárẹ̀ alágídí nínú wọn àárẹ̀ ìtọ́ eríṣiríṣi ó nínú wọn ọlọ́ntàn ọba wa rẹ̀ ìtọ́ rí pé eléyìí kò sí ní tá à ń pè ní móra fún. faizuhunna. ẹlòmíì ayé obìnrin mi bàjẹ́ láti bí ọ́n bíríngì ìjọ wọn tọ̀ wọn ọ̀tọ̀ dáadáa ẹlòmíì ò àtọkùnrin àtobìnrin ìjọ mi máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò ní í wòran àfẹ́ dàgbà gbogbo ọmọ tó bá jáde pé bàbá rẹ̀ bá ń lù yẹ́ ni yọmọ lùyàwó ṣeré ni torí ìran tó wò dàgbà nu. gbogbo ọmọbìnrin tí ìyá rẹ̀ yọ àpótí tí bú bàbá rẹ̀ tí ó bu látòrí díẹ̀sẹ̀ yọmọ kọ́ bú dáadáa ìran tó wò dàgbà nu. bẹ́ẹ̀ lẹni tí wọ́n bá fìfẹ́ tọ́pọ̀ àwọn òbí rẹ̀ ó ìfẹ́ ni wọ́n lò kó tó lè ní obìnrin lára yóò lágbára díẹ̀. ó ń tọ́ bá wá jẹ pé ńgbà tí wọ́n mú tiẹ̀ obìnrin ibú lọ́lọ́ ní ọbọ̀ sọ́dọ̀ rẹ̀ ó ṣe sí èyàn máa ṣe sí bẹ́ẹ̀ pàápàá jùlọ láyé ẹjọ́ ohun tí wọ́n tiẹ̀ máa ń fẹ́ yàwó fún yàn. tó bá yẹ kó obìnrin ibú wá ni ọlọ́run wá ń bá a bọ̀ wá. faizuhunna. ọlọ́run ni mo fẹ́ gbé solúsàn mẹ́ta wá tó bá rí obìnrin yóò gbádùn ọlọ́run bá ń ṣe wáàsí fún. wahjuruhunna fil madaji'. ọlọ́run ní tó bá ṣe wáàsí mu tí ò gbọ́rọ̀ ọlọ́run níyàn lódì ó lè pe fóònù kọ́ ọmọ gbé ara ìjọ fóònù èdè ara mùjísà rùkọ́ àni gbogbo ẹ̀ ló ti kó síbẹ̀ kò ní ignore kọ́ọ̀lù rẹ̀ ara fàjìrù wúnà náà ni. àmọ́ ojú bẹ̀rù ètò ọlọ́run mọ̀ pé yóò dùn obìnrin jù ní kó òfòrùn jẹ́ yá. fadribuhunna. ọlọ́run fadribuhunna báwí wọn ní ọ̀rọ̀ bílálà o àbí pankẹ́rẹ́ àbọ̀wáyọ̀ bẹ́líìtì àbọ̀wáyọ̀ kúkú gbogbo ọkùnrin tí bá ń lo obìnrin láyé ọlọ́run ní bá a kalẹ̀ torí ọlọ́run fi mísà kan sí wọn lára tó yàtọ̀ sáwọn ọkùnrin kọ́ńpìnì ọlọ́run ni wọ́n gbogbo ń tọ́ wọ́ jẹ́ láyé obìnrin ló produce yẹ ìmáàmù kan ni mínísítà kan ni séwù kan ni lọ́ọ̀yà kan ni gọ́fúnà kan ni pírẹ́sidẹ̀ntì kan ni obìnrin ló produce yẹ inú kan táwọn ọkùnrin ní náà ní ká fi jẹun ni inú méjì làwọn ní wọ́n nínú irú tiwa tá a fi jẹun yà wọ́n tún wá nínú tí wọ́n fi gbé ọmọ ta ní àwa ò kí kọ́mpìnì rẹ̀ ọba jẹ́ lọ́wọ́ pé mi bá ṣe nǹkan tí òdùnmọ́ ọlọ́run máa ń pàdọ̀ wọn gan ju àwọn ọkùnrin lọ torí tó lò wọ́n fún un náà ni ó ní ọba wí fàìní àtàdà ìmọ̀ fẹ́ lónìí.